Màkàmà ló dádé gbogbo ìlú ń jó. Fẹ́ràn Oyèlúdé dádé gbogbo ìlú ń yọ. Olówú Kúta gbàrà dá bàbá pègèdè. Màkàmà ló dádé gbogbo ìlú ń jó. Oyèlúdé dádé gbogbo ìlú ń yọ. Olówú Kúta gbàrà dá bàbá pègèdè. Mo ti rọ́ba aládé nílẹ̀ Yorùbá ọjọ́ pẹ́. Tolówú Kúta lọ́jọ́ mi lójú ọba aládé tí wọ́n fi ń tọrọ ọba ní. Kábíyèsí ọba Adékúnlé Màkàmà Oyèlúdé àpẹẹrẹ rere ni fún gbogbo ọba Nàìjíríà. Níbo nílùú Kúta wà ná? Kí n tó sọ̀rọ̀ ọba Oyèlúdé náà o. Ṣé gbogbo yìí tiẹ̀ mọ̀ díẹ̀ nínú ìtàn Kúta gan? Ó dáa àsìkò ọ̀rọ̀ ló dé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ná ẹ jẹ́ kí n wú gbogbo ẹ̀ légbò. Akíndélé Anlubua ló tẹ̀lú Òwu Kúta dó. Ọkùnrin pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ń jagunjagun àtògbójú ọdẹ lọ́jẹ̀ ọdẹ apẹ̀rin ọdẹ apẹ̀fọ̀n ọdẹ tí pàgbà àárín tó ti wo lórí hanranhan. Àgbẹ̀ olóko ńlá ló sì tún jẹ́ o. Ojúlówó ọmọ Odùduwà lọ́jẹ́. Orílẹ̀ Òwu gan ni wọ́n ti ṣẹ̀ wá. Nítorí ìlú orílẹ̀ Òwu gan l'Odùduwà bàbá Yorùbá kọ́dá. Ìlú tí ó jìnnà sílé Ifẹ̀ àti gbọ̀ngàn Olúfin ni mò ń wí hun. Ńlá fi ń pé Òwu la kọ́dá o. Òwu la kọ́dá o. Bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo. Òwu la kọ́dá o. Òwu la kọ́dá o. Bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo. Òwu Ìpólé ni wọ́n ń pè bẹ̀ lẹ́gbà ìwáṣẹ̀. Ìgbà tó yá ni wọ́n sọ di àgọ́ Òwu kó tó wá padà wá dorílẹ̀ Òwu tí wọ́n jẹ́ títí dòní ẹni tó bá débẹ̀ kó béèrè ìtàn. Ó tó bí ọmọ olówó tó lé lọ́gbọ̀n tí wọ́n kúrò lórílẹ̀ Òwu tí wọ́n lọ tẹ̀dó síbòmí ìkọ̀tán bí o. Mọ́kàndínlọ́gbọ̀n lọ́mọ olówó tí ń bẹ lórílẹ̀‐èdè yìí. A sì tún rí bí ọmọ orílẹ̀ Òwu ìyẹn lókè òkun. Òwu Tọ́sán àtòwu Wàdà ló wà ní the Republic of Benin. Ọmọ olówó tó wá pa bámbárì lọ́tẹ̀dó sí Great Britain. Títí dòní làwọn ọmọ olówó ń bẹ nílẹ̀ Yorùbá àti Nàìjíríà títí ó fi dókè òkun fẹ́ni tí ò bá mọ̀ tán. Díẹ̀ ìlú tí Òwu ń bẹ nílẹ̀ Nàìjíríà rèé o. Òwu Kúta, Òwu Ẹ̀pẹ́ níjẹ̀ṣà ń ló wà lọ́ṣun. Òwu Abẹ́òkúta, Òwu Ìjẹ̀bú ń ló wà nípínlẹ̀ Ògùn. Òwu Gbáwójọ àtòwu Ìkòsì ń ló wà lẹ́kọ̀ọ́ Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Òwu Ọbalọ́yàn àti Òwu Ìsìn ń ló wà ní Kwara State Kọ̀tánbí. Òwu Ẹrùnmú ń ló wà lọ́yọ̀ọ́. Ìlú tí bàbá wa Ẹ̀dá Wọlé Oyèlẹ́sẹ̀ ti ṣẹ̀ wá nù. Ọ̀pọ̀ agboolé tó wà níbàdàn ń ló jẹ́ pé Òwu ni wọ́n ti ṣẹ̀ wá. Alábọ̀yọ̀ tí gbogbo ọmọ Olówu fi ń ṣèpàdé Òwu National Convention ni mo wí o. Kábíyèsí ọba Adékúnlé Oyèlúdé Màkàmà òǹlalága lọ́balọ́ba tó jẹ́ ọmọ bíbí Òwu. Agboolé tó tó bí ogún níwò olódò ọba ọmọ Olówu ni wọ́n. Ohun tó bá sábà bínú tí bàbá wa Sínẹ́tọ̀ Adélérè Orí Olówó fi jẹ mọ́ Gàjí Olówu bẹ́ẹ̀ bá débẹ̀ kẹ́ béèrè. Àwọn ọmọ Olówu ni wọ́n ń pè ní ọmọ Jíùsì tilẹ̀ Yorùbá. Ọdún 1427 ní bàbá wa Akíndélé Anlubua kúrò ní Òwu Ìpólé. Ìlú tí ń bẹ láàrin Ilé Ifẹ̀ àti gbọ̀ngàn Olúfì ni mo wí o. Ọ̀rọ̀ ìjẹ́ oyè ńlọ́bọ́ sábàbí tí bàbá fi bínú. Akíndélé tí gbogbo wa mọ̀ sí Anlubua òun lẹ̀gbọ́n òun ló yẹ kó jọba lẹ́yìn ìpapòdà bàbá wọn kí wọ́n tó wá fi fún àbúrò rẹ̀. Ohun tó fa sábàbí nu tí bàbá fi bínú rántó. Òun ló fa sábàbí tí bàbá fi kúrò ní Òwu Ìpólé. Èyí tá a mọ̀ sí orílẹ̀ Òwu títí dòní tí wọ́n fi lọ tẹ̀dó síbòmíì. Bàbá ti rìnrìn kí wọ́n tó débì kan tí wọ́n ń pè ní Kútáǹtì. Ibẹ̀ ni bàbá wọn tẹ̀dó sí. Ikú Táǹtì ni wọ́n pèpèpèpè tó sì gé kúrú. Wọ́n gé kúrú sí Kúta títí dòní tó sì fi dòwu Kúta. Anlubua ó pẹ́ gidi lórí ìtẹ́. Ìgbà tí bàbá pẹ́ 300 years tí bàbá kọ̀ tí bàbá ò kú mọ́. Àbá lọ àbá bọ̀. Akíndélé Anlubua wọlẹ̀ láàyè ní títí dòní ni wọ́n fi sọ wọ́n bá dòrìṣà tí wọ́n sì ń bọ́. Títí dòní ọ̀hún ni wọ́n ń bọ òòṣà Anlubua lówù Kúta bẹ́ẹ̀ bá débẹ̀ kẹ́ béèrè ìtàn. A kì í tayán a kì í tẹ̀pà lówù Kúta èèwọ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń jẹyán wọ́n ń tẹ̀pà níbẹ̀
ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ ta o ẹni tó ṣerú ẹ̀ ó kán lẹ́yìn ẹ̀fọ̀n tó ṣerú ẹ̀ ìwé ẹ̀ ló lọ. ìdí ni wípé ọba Akíndélé Àńlùbùà ó tó wọlẹ̀ ó ní kí wọ́n máa pè é onígbàkúùgbà tí wọ́n bá lógun òun ò mọ̀ bá wọn jagun ṣẹ́gun ogun tí wọ́n bá nípò. ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé kó má ṣe aláìgbàgbọ́ ni wọ́n jẹ́ wọ́n mẹ́mu yó tán ni wọ́n bá lọ fa ẹ̀wọ̀n níbi tí bàbá wa gbé wọlẹ̀ sí ká tó ṣẹ́jú pẹ́ Àńlùbùà wá dìde ó bá pa àwọn èèyàn ìlú lọ ó ṣe bí ipá àwọn èèyàn tó kọjú ogun sí wọn ní. ìgbà tí bàbá jàjàjà tó dójú ọjà Mọ̀ṣún ẹṣin bàbá wẹ̀yìn lèpo iṣu bá yọ ẹṣin rẹ̀ gẹ̀ẹ́rẹ̀ lẹ́ṣin bá ṣubú bàbá wá rí àpá lójú àwọn èèyàn tí bàbá dojú kọ bẹ́ẹ̀ sì ti ń gbìyànjú àti dìde ń ló bá tún kó sínú èèpo ẹ̀pà láti ìgbà ọ̀hún wá ló ti dè èèwọ̀ tí wọn ò gbọ́dọ̀ tayán wọn ò gbọ́dọ̀ tẹ̀pà nílùú Ògúnkúta ẹni tó bá débẹ̀ kó béèrè. ẹgbẹ́ ibi tí bàbá wọlé sí ní olórí tó jẹ́ ìyàwó bàbá náà ṣubú sí tó sì domi omi ọ̀hún ni wọ́n pè lódò ayaba tẹ́ ẹ bá dòwúkúta ẹ tún béèrè ọ̀rọ̀ náà. ọba Adékúnlé Màkàmọ́ Oyèlúdé Olówù of Kúta lọ́ba kẹtàlá tó jẹ́ Lówùkúta ìgbà tí bàbá jọba Lówùkúta gbogbo ìlú lójú gbogbo ìlú ló ń dún yùngbàyùngbà. àsìkò tí bàbá jọba àlàáfíà ńlá wọ̀lúdé o gbogbo ọmọ bíbí Kúta ni wọ́n wà pẹ̀lú ìṣọ̀kan orin arọ́bagidi jẹ nílẹ̀ ní gbogbo ọmọ Kúta ń kọ àrà tí bàbá dá Lówùkúta kọ̀lẹ́gbẹ́ ọba làkèrè inú káwalẹ̀ lódò. bàbá kọ́ ààfin ńlá bíi tọba ìlú òyìnbó sí Òwúkúta gbogbo ẹni tó bá débẹ̀ àwòdámi ẹnu ni mo fẹ́ má rírú ẹ̀ rí láyé kọ́ba Ọ̀sìnbùandélé kọ́ ààfin kọ́ wa lọ lóní jaburata ọba Màkàmà dá ńláńlá bàbá dá àwọn àrà tó pọ̀. bàbá wa ọba Adékúnlé Oyèlúdé Màkàmà ni wọ́n kọ́ àgọ́ ọlọ́pàá fúnra wọn police station ni mò ń wí o àṣeyọrí tó nípọn ni. bàbá ra ọkọ̀ patrol vehicle síbẹ̀ kọ̀tán bí ó lé ní mílíọ̀nù 6 owó ní bàbá ná lórí àgbàrá tí ń ba ilé jẹ́ tí ń bàlú jẹ́ nísàlẹ̀ ọba. bàbá da ọ̀nà láwọn ìgbèríko ó lé ní 240 million naira ní ọba Màkàmà ná lórí àwọn ọ̀nà wọ̀nyí. ọ̀rẹ́ bàbá láti Federal Ministry of Agriculture and Rural Development ló ran bàbá lọ́wọ́ wọ́n tún ṣe náà sólà fún wọn Lówùkúta ó lé ní 80 million naira tó parí iná ọ̀hún o. bákan náà ni wọ́n ṣe náà sólà sí ààfin ọba Oyèlúdé ó lé ní 23 million naira tí wọ́n ná lórí òun. àìmọye ọmọ Kúta tí bàbá ti bá wá admission sílé ìwé gíga èló ní kákà lẹ́yìn Adépèlé kásá àdákẹ́sá. àìmọye ọmọ Kúta tí bàbá ti ràn lọ́wọ́ lọ sí ìlú òyìnbó. bàbá dá àwọn àrà ńláńlá bàbá dá bí ẹdun bàbá rọ̀ bí òwe. àìmọye ọmọ Òwúkúta tí bàbá ti ràn lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí tó ti di agbófinró. àìmọye tí wọ́n ràn lọ́wọ́ níbi iṣẹ́ ológun gbogbo ti jẹ́ agbófinró sójà air force pátápátá ni bàbá ràn yàn lọ́wọ́ dé. ọba Kúta dábìrà tó pọ̀ bàbá masa lọ́kùnkúndùn ó dájú. ọba Màkàmà ní mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì kọ́ ni wọ́n ti dé èèyàn ládé. gbogbo wa la mọ̀ wípé dídádé ọba pẹ̀lú àṣà ni gbogbo ọba aládé pátá ló yẹ kó masa lọ́kùnkúndùn kí gbogbo ìlú ó lè tòrò. ọ̀pọ̀ ojúlówó ọmọ bíbí ìlú Òwúkúta ni bàbá ti fà wálé kó wá kọ́lé sílé. alábàjọ tẹ́ ẹ fi ráwọn ilé rẹ̀ mọ̀ǹdẹ̀ kàǹkà kàbìtì bẹ́ẹ̀ bá dòwúkúta wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀. àsìkò tí bàbá jọba gbogbo ìlú lọ́rọ́jú gbogbo ọmọ Òwúkúta ni wọ́n yọ̀ ní sẹ̀sẹ̀sẹ̀. iṣẹ́ ọwọ́ bàbá wa kábíyèsí ọba Adékúnlé Màkàmọ́ Oyèlúdé ní ti bíríìjì ńlá tí wọ́n ṣe sí Kúta látọ̀dọ̀ chief of army staff. bàbá dá àwọn àrà ńláńlá iṣẹ́ gidi ni bàbá ń ṣe gbogbo ẹ̀ tó bá dòwúkúta ó ti dàbí ìlú òyìnbó. onírúurú ilé iṣẹ́ ńláńlá ni bàbá ti gbìyànjú kó wọlé dé. ìyẹn sówùkúta ọba Màkàmà ń dá ńláńlá bàbá ń dábìrà tó pọ̀. ọba Màkàmọ́ Oyèlúdé gbójúgbónú gbóyà bàbá mú wọn bí ẹlẹ́gùn Ṣàngó bàbá ò ṣẹbọ bẹ́ẹ̀ ni wọn ò ṣoògùn. ìran ńlá bàbá rẹ̀ ló fi wá kíjọ lórí rédíò nínú pépà nínú móhùnmáwòrán pátá ni wọ́n ti ń polongo bàbá kárí ayé bàbá gbayì púpọ̀. bí ọba wa ti wá lówó lágbára lókìkí tó bàbá nírẹ̀lẹ̀ tó pọ̀ ṣàṣà lọ́ba aládé tó
tolúwọba fún lówó fún lọ́gbọ́n fún lágbára fún lọ́pọlọ tá a tún máa wárí fọlúwa bíi ti bàbá ọ̀kan pàtàkì nínú ọba aládé tí mo mọ̀ kó fi wà sẹ̀sìn. èèyàn tó bá sùn lálẹ́ torí ọba màkàmọ́ oyèlúdé lójú dúdú kó ti mọ̀ pé lẹ́ẹ̀rẹ́ mọ́ báwọn orówó oríire èèyàn tó bá rìnà pàdé Olówù Kúta ẹbọ onítọ̀ ń dà. ọba aládé tí ń mówó so bí ẹran ni òrẹ̀nìrẹ́ni tí rẹ mẹ̀kúnnù lẹ́kún òlàmọkùnrin kàkàbàjà fúnifúni tí fọlá alágbára fúnni ní sùúrù. kábíyèsí o ọba màkàmà onípòǹpò tí ń gba pòǹpò lọ́wọ́ onípòǹpò fi pòǹpò pòpòpò tá a bá ní ká sáré bọ́jọ́ orí bàbá ti tó ọmọ ọdún méjìdínlógún ò lè sáré tó bàbá. bàbá sẹ́jú wẹ́lí kàǹkàǹkà ẹ̀rìmọ́ adúmáradán ẹlẹ́rìn ẹ̀yẹ lẹ́nu ọba aládé tó yáyì tó pọ̀jù. gbogbo ọmọ Olówù òdùrú o ọmọ ajíbọ́sì ọmọ ẹ̀bẹ̀ dí òwú ọmọ asòro ogun ìmọ̀ ewé ọdán balẹ̀ oró kàngó ògbùgbọ́ balẹ̀ oró gbàràn abímọ Lówù àlákọ̀ àbábo èwo ló dàgbà tí ò ṣeé sìn Lówù ọmọ lábẹ́rin jọ òdùrú ọmọ asòro gbìmọ̀ Lówù ó lọ ọmọ lábẹ́rin jọ jẹ́ kí n bá ọ lọ akíoró yẹun èrò tí ń lọ sówù ẹ̀ tí ẹ̀ pẹ̀yìn dà òwú lẹ̀ ń lọ tẹ̀yìn yẹn ń ká yámbrí kọ́tọ́ èmi ò màmá rẹ̀ èèyàn tó burẹ́ wà nílé òwú gbogbo wọn ló dára bí egbin nítorí ewúrẹ́ ló burẹ́ wà nílé òwú ẹbọ ni bàbá yín fi ṣe àgùntàn ló burẹ́ wà nílé òwú ẹbọ ni bàbá yín fi ṣe bódìdí èèyàn ló bá burẹ́ wà nílé òwú orò ni ó gbé ọmọ ajípọ́sìn ọmọ òsì òyàgàn wọ́ọ̀mù lóró ké o àgbà tó bá ké wọ́ọ̀mù ó sọ̀rọ̀ jẹ́ nílé bàbá yín po ibà làárọ̀ wu ajíbọ́sìn ọmọ òsì òyàgàn owú kì í jà wọn kì í rárá àwí ìmẹ́nu kúrò ní tòwú ọmọ alábẹ́rinjọ òdùrú ọmọ òsì òyàgàn ọmọ atẹ́wọ́ gbòye ọmọ àfìrọ̀ gbòye ọmọ sunkún gbadé àtẹ́wọ́ mẹ́wàá wá ní bàbá yín fi gbòye nílé òwú ọmọ alábẹ́rinjọ ọmọ òdùrú òwú ọmọ ajíbọ́sìn ọmọ òsì òyàgàn òwú ló kọ́ gbadé ọmọ sunkún gbadé ní bàbá yín jẹ́ ọmọ àfìrọ̀ gbòye ṣé bí Olówù òdùrú ajíbọ́sìn ọmọ òsì òyàgàn ló gbọ́ ọmọ rẹ̀ rèé kí onírìsà ọmọ rẹ̀ bá sunkún títí ọmọ òdákẹ́ ẹkún ló bá gbádé dọ́mọ lórí lọ́mọ bá dákẹ́ ẹkún bí wọ́n bá gbádé lórí ọmọ tún bẹ̀rẹ̀ sí ní sunkún Odùduwà bá ní kólówù ó máa gbádé lọ ọmọ Olówù òdùrú ajífẹ́ gbèsèré ọmọ eríjogún ọlá ọmọ lówù ọmọ asòrò gbìmọ̀ àtẹ́lẹwọ́ mẹ́wàá ẹ̀wọ́ ni wọ́n fi ń gboyè nílé Òwu ọmọ mọ́lẹ́sẹ̀ bíi àlárì bẹ́ẹ̀ ṣe mọ́lẹ̀ ẹsẹ̀ sọ bí baba yìí ṣe lówó ní soge ọmọ olómi tútù ẹsẹ̀ òkè bàbá ta ni ìbárómi tútù tí ò ní bù mu ta ni ìbárómi tútù tí ò ní bù bọ́jú ọmọ ọ̀kọ́làkàn bó o bá gbowó ìlà lọ́wọ́ Òwu gbẹ̀gẹ̀dẹ̀ labẹ́ kọ́mọ́ lọ́wọ́ òdùrú lẹ́ ọmọ asòro gbìmọ̀ ọba Adékúnlé Oyèlúdé màkàmà kábíyèsí o àbùkù òní kàn yín ọlọ́run ọba òní jẹ́ kẹ́tẹ́ ẹ̀ ní sánkú nílé ayé orí yín ò ní burú o ayé yín ò ní doríkodò bí ẹ̀rọ afami ìgbà yín ti ń dùn yìí ọlọ́run ọba òní jẹ́ ọ̀kan láéláé ẹ bá mi sàmí wìtìwìtì. ẹ mọ́ gbàgbé o onírúurú ọdún ni wọ́n ń ṣe ní Òwu Kúta ara ẹ̀ ọdún Akíndélé anlubua wọ́n ń sọdún orò níbẹ̀ kọ̀tán bí wọ́n tún sọdún egúngún àpẹẹrẹ kan wọ́n bẹ nínú ọdún eégún tí wọ́n ṣe l'Òwu Kúta eégún kan bẹ àtìpàkọ́ ní jẹ́ eégún ọba ni wọ́n ń pè é eégún ọ̀hún nìkan oṣù ni wọ́n fún láṣẹ tó lè na ọba bó bá sì ti na ọba wọ́n fi ń wúre wọ́n fi ń ṣàdúrà fún gbogbo ìlú kó lè tùbà kó lè tùṣẹ́ ni ẹni tó bá débẹ̀ kó béèrè gbogbo ẹ̀yin èèyàn ìlú pátá tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ìgbà ẹ̀kẹ́ tó fọwọ́ ti lé ìgbà láàmù tó fọwọ́ ti giri ìgbà ayé tó fọwọ́ ti ọba ẹ̀yin lẹ ti ọba màkàmà Oyèdùdé lẹ́yìn gédégédé tẹ́ ẹ jẹ́ kí gbogbo ìlú ó tòrò ọ̀nà ìgbà Akíntọ́lá Yunusa Àmọ̀bí ó ń bẹ ní House of Representatives ó ń sojú ayédire Ọláolúwa Ìwó Federal Constituency mo kí yín ẹ ṣeun gidi ọ̀nà ìbú Mukaila Adébóyè Ọládẹ̀jọ́ ńkọ́ o alága council ayédire local government ni mò ń wíhun ọmọ bíbí Kúta ni barrister tó jẹ́ senior advocate of Nigeria Múyìwá Akínbọ̀rọ̀ ni mò ń wí ẹ kú iṣẹ́ Ọlọ́run lára bàbá Professor Látóyè Òjó
títóbi lórí Professor Akala tó di Great Britain mú Dr. Lekan Ayantunji ńkọ́ Prince S.A. Aminu Supo Latifu Ajani olóyè ọmọọba Ṣẹ́gun Adéìgbé gbogbo yí pátá ni mo kí tilé toko àrídùnnú yín ò ní dìbànújẹ́ lọ́lá olúwọba ẹ ò ní ṣìṣe bàbá mi ọba láyélúwà Adékúnlé Màkàmà Oyèlúdé tẹ́gbósùn kẹta ni mò ń wíhun ẹ ní báwọn kánjú kú ẹ ní kókà kábíyèsí ayé ọmọdé yìí ká yín ní apá kan kì í kági ó ṣe lẹ́gàn apá wúrò kan kì í kági ọkọ ó dín fáfọ́kè tó ṣe rìbìtì tó sorí sọ́nsọ́ ìgbà ọkọ ìgbà àdá wọ́n bókè sọ̀tà wọ́n bókè sọ̀tẹ̀ òkè tẹ́ẹ̀rí kan ò jẹun òkè òmùmí òkè òdásọ́bóra òkè gan ló rẹ́yìn ọlọ́tẹ̀ nípẹ́yìn ọ̀rọ̀ ọba Adékúnlé Màkàmà kábíyèsí Oyèlúdé ẹ̀ní báwọn kánjú kú ẹ̀ní kánjú lọ sọ̀rọ̀ alákejì kò wá sí bẹ́ẹ̀ ṣe pẹ́ tó láyé ẹ̀ní mọ bójì ọmọ gbogbo ẹ̀dá tí ń gbóhùn mi ẹ bá mi sàmí wìtìwìtì ẹ sì jẹ́ kí n dúró ń bínà èmi ọba gbogbo akéwì ẹni olúwa bá fẹ́ jẹ́rọ̀ lọ́rùn lóde aṣáájú ni mí alálàyé òdodo ọba yẹn kan ṣoṣo jàgbá gbogbo ilé létí gbàgìrì lùgìrì òfògìrì sọ̀nà ọba Oyèlúdé òní tẹ́ láéláé ìgbà yín á túbọ̀ dẹ̀ wá lọ́rùn.